ẹ jọ̀ọ́ ẹ spare mi ní bóyá bíi 2-3 minutes kẹ́ bá mi wo fídíò yìí nítorí títí Àgbàlá Gabriel ni mo ṣe ń ṣe fídíò yìí nítorí pé kí ni ẹ má jẹ́ ká parọ́ tanra wa kò sí béèyàn kan ṣe máa ṣe wà ní ilé ayé yìí tó máa fi orúkọ Ọlọ́run bojú tó máa fi orúkọ Ọlọ́run lu jìbìtì táṣìírí ò ní tú ẹ má jẹ́ ká tanra wa Ọlọ́run tẹ̀dẹ̀ ń wò yìí Ọlọ́run ò kì í sí lẹ́yìn alábòsí honestly speaking ìtí Àgbàlá Gabriel ń ṣe yìí ẹ̀yin èèyàn Bayo Black lórúkọ tèmi mo kí yín káàbọ̀ síkànnì Oduduwa Voice TV tó bá jẹ́ pé gbàgbọ́ kọ́re tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi follow page mi kẹ́ ẹ like kẹ́ ẹ share kẹ́ ẹ dẹ̀ comment eléyìí tún ní agbára o ó ní agbára ẹ jọ̀ọ́ ṣé ẹ wo gbogbo nǹkan tí Àgbàlá Gabriel ń ṣe ṣó yẹ káwọn kan tún wá wà kó tún máa wá bu Àgbàlá Gabriel ṣó yẹ káwọn kan tún wá wà kó tún máa wá dìtẹ̀ pásítọ̀ yìí ládùúgbò gbogbo nǹkan tí pásítọ̀ yìí ń ṣe ẹ bá mi share fídíò yìí kó lọ káàkiri kó dé ọ̀dọ̀ gbogbo àwọn tó máa ń bú pásítọ̀ Àgbàlá Gabriel kó dé ọ̀dọ̀ gbogbo àwọn tó máa ń bú pásítọ̀ Àgbàlá Gabriel torí pé kí ni ó ti fojú hàn báyìí wípé ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá tan kámẹ́rà ẹ̀ tó bá tan fídíò ẹ̀ tó lọ ń bú pásítọ̀ Àgbàlá Gabriel ẹ má jẹ́ ká tanra wa ọ̀tá Ọlọ́run òun nírú ẹni bẹ́ẹ̀ ṣé èèyàn má máa ṣe nǹkan tí Àgbàlá Gabriel ń ṣe yìí ṣọ́lọ́run ò ní wà lẹ́yìn ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ tún yẹ ká tún fi eléyìí ẹ yẹ ká fi kọ́gbọ́n ẹ jẹ́ ká fi eléyìí ẹ yẹ ká fi kọ́gbọ́n ẹ gbọ́ sórí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ má kọ̀ wo ọ̀rọ̀ yìí ẹ má kọ̀ wo fídíò yìí for viewing sake ẹ wo máǹtì Àgbàlá Gabriel tí wọ́n dìde ìrànlọ́wọ́ sí yìí ẹ gbọ́ testimony máà yìí ẹ wo ipò tí máà yìí wà tẹ́lẹ̀ máà tẹ́ ń rí tí wọ́n ń gbé kiri máà tẹ́ ń wò tí wọ́n ń gbé yìí ṣé bí wọ́n ṣe bí máà yìí lélẹ́yìí ṣó rí ìwọ tó ní ènì ó jẹ́ ṣe dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ṣàkàn s'Àgbàlá Gabriel ẹ jẹ́ ṣe dáadáa torí pé kí ni òní lárí kò sẹ́ni tó mọ̀ la o ẹ yẹ ká wo fídíò yẹn ẹ̀yin èèyàn mi ẹ wo fídíò yẹn. báwo ló ṣe jẹ́ àǹtí báwo ló ṣe jẹ́ kí lorúkọ ẹ. goodness. báwo bàbá ṣe jẹ́ sí ẹ. dádì mi gangan ni wọ́n. dádì mi gangan ni wọ́n. your daddy. yes sir. ìwọ ló ń gbọ́ wọn káàkiri báyìí. bẹ́ẹ̀. ó lágbára o mọ́mí yín kọ́. àwọn àlẹ́ náà ló wà nǹkan tá a máa jẹ. àwọn lọ wá nǹkan tẹ́ máa jẹ. kí ló ṣẹlẹ̀ sí bàbá tẹ́ fi ń gbé wọn káàkiri. láti ìgbà kan ọdún tó lọ sẹ́yìn ọdún ó ti ṣe díẹ̀ wọ́n jábọ́ láti ibi tó ti lọ ṣiṣẹ́. bàbá yìí gẹ́gẹ́ sọ̀rọ̀ fúnra yín. níbi tí mo ti ń ṣiṣẹ́ ni mo ti jábọ́. irú iṣẹ́ wo. bricklayer iṣẹ́ bricklayer ni mo ń ṣe so láorí òkè one story building mo wá ń ṣe mo ń ṣe California lórí òkè. Gabriel ni mò ń rẹ́ lókè bí kíní igi pákó tí mo dúró lé bó ṣe yẹ yẹn àti bẹ́ẹ̀ mo ti yẹ orí kíní báyìí ibẹ̀ ni mo ṣubú lé tí mo fi ẹ̀gbẹ́ báyìí ni mo ti fi wọ́n so àtìgbà yẹn mo ní incident yẹn ti ṣe mo ti ní àwọn oríṣiríṣi injuries mi so mi nígbà yẹn kò wá tètè jẹ jáde kó tó wá rí kó jẹ jáde ń sìn kí n tó wá lọ sí hospital mo ti kọ́kọ́ lọ sí hospital káàkiri bá ti ya oríṣiríṣi scan kó tó wá rí pé mo tún wá bá dókítà kan pàdé ló wá ní nǹkan kan ti ṣẹlẹ̀ nínú mi business tèmi gan dẹ̀ mọ̀ pé ó ti ṣẹlẹ̀ nínú mi so àtìgbà ẹ náà wọ́n sọ pé kí n lọ ṣe test owó test yẹn lásán 970,000 náà pé wọ́n ní kí n lọ ṣe wọ́n wá ní ìgbà nínú scan ìgbà tá a kọ́kọ́ yẹ àwọn scan kíní egungun ẹ̀yìn kan tí ó yẹ̀ kì í ṣe pé ó kán wọ́n ló yẹ̀ ó ti yẹ̀ báyìí ó lọ kọsẹ̀ so láti ìgbà tí mo dẹ̀ ti ń sùn lẹ́yẹ tí mo ń ṣe gbogbo àwọn kíní ẹ̀ kàn tún ó ń pọ̀ sí ni lóríṣiríṣiríṣiríṣi ló ń jáde lára mi sí wọn gbà tó ń ṣe. ná bàbá ipa wo lọmọ ṣé sọmọ yín ni. ọmọ bíbí inú mi gangan ni. ẹ̀yin lẹ bí. second to the last born mi ni. ó ṣe wá tóun ló ń rù yín káàkiri because wọ́n ti wà ní chọ́ọ̀chì tó tún lọ bí ọ̀sẹ̀ mélòó kan ọ̀sẹ̀ kan lè fẹ́ mú yìí now èmi mo dẹ̀ ń pìtì wọn mo ń pìtì wọn bet mi ì tiẹ̀ mọ́ tá a máa ṣe mo ṣe wá ní òkè òní yìí ọjọ́ àbáríbi òní bí máa wọlé àánú ọmọ yìí ló ṣe mí àánú bàbá yìí ó ń ṣe mí ọmọ yìí ló ń gbé wọn lọ tẹ bá rí bó ṣe ń gbé wọn lọ tóbi ay
bó ló ṣe ń gbé wọn lọ tọ̀. Me, maybe no. Let me ask you a question. How old are you? 15. Eh? 15. 15 years. 15 years in here? Yes, sir. Oh, law school, right? Law school. Bàbá ń ṣe bricklayer lọ́wọ́ wọ́n rẹ́ ilé lókè. Wọ́n jábọ́ ẹsẹ̀ yẹ̀, egun ẹsẹ̀ méjèèjì yẹ̀. Ọmọ wọn wá dẹ̀ tí ń gbé wọn káàkiri. Tẹ́ ẹ bá kan ọmọ yìí níbi tó ti ń gbé bàbá yìí. Bó ṣe ń gbé wọn náà láti rí bó ṣe ń gbé wọn kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n lo wíìtì àti bó ṣe ń gbé wọn nìyẹn. Kí la fẹ́ ṣe? Àǹtí, kí ló fẹ́ káwọn èèyàn ó ṣe fún bàbá? Dádì rẹ̀ rèé. Fẹ́ kọ́ ràn mí lọ́wọ́ ní kọjá ká lọ sí hospital ni. Tó bá ti lọ sí hospital pé ọmọ rìn ní ẹjọ́ kò sí kòkò yẹn wọn láti jà tí mo. Funfun àtàdúrà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́ èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa ní àṣẹ gbogbo ogun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira. Gbogbo ogun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira. Lórúkọ Jésù, iná agbára Ọlọ́run kó jó wọn dànù. Gbogbo alágbára tó lóhùn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró. Gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró. Gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró. Mo ló májẹ̀mú àṣà ìjáta ìjẹpo àìjẹyọ̀ nínú ìrìn àjò ogójì ọjọ́ yìí. Mo fi sọ̀rọ̀ àṣẹ jáde. Iná Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀. Mi ò lọ sí skul mọ́ nítorí tí wọ́n mú ní kankan. Dọ́wọ́ mi náà àtijọ́ àti mú náà lọ wá kiri, kò sí kankan tá a máa ṣe. Mí nìkan náà mi ò lọ sí skul láti jọjọ́ torí kéèsì wọn. Ẹjọ́ ẹ ṣàánú mi, ẹjọ́ Ọlọ́run bá yín náà mo máa rálá náà, iná máa rí àánú gbà. Ẹjọ́ ilé àtọ̀nà inú ò ní dàrú. Ẹjọ́ ẹ ṣàánú dájú mi, ẹjọ́ ńlá iná máa rí àánú gbà. Ẹjọ́ ẹ ṣàánú mi, ẹ ràn mí lọ́wọ́ gbogbo ará àdúgbò. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú wa, ẹjọ́ ẹ ṣàánú wa, ẹ̀yin náà máa rí àánú, ẹ̀yin náà máa rí àánú gbà. Ẹjọ́ ẹ ṣàánú wa. Mi ò lọ sí skul, mo lọ sí ẹniwé mi àti wọn náà ní ẹjọ́ ẹ ṣàánú wa, Olúwa wà pẹ̀lú yín, Ọlọ́run àgbẹ̀ ṣàánú wa, Ọlọ́run ṣàánú wa. Àǹtí, kí lorúkọ ẹ̀? Goodness jókòó pẹ̀lẹ́ Goodness. Etí ẹ̀já picture ọmọdé yìí, ọmọ 15 years tó tí bàbá ẹ̀ wọnú ìṣòro tó dẹ̀ bá bàbá ẹ̀ wọnú ìṣòro. Ṣàṣà nírú ọmọ bẹ́ẹ̀, irú ọmọ báyìí, ọmọ kékeré báyìí obìnrin. Ọmọ mi àti jáde lọ pé wo bàbá mi ti sáyé tiẹ̀ náà, ẹ jẹ́ mi náà sáyé mi. Ọmọ yìí ó nìkan ló dúró, ìgbà ti dé tọ́ọ̀sì ó nìkan ló dúró ti bàbá yìí. Wọ́n ní mọ́mí wọ́n ti sẹ́tàn fi ń jẹun, wọ́n sẹ́ǹ chẹ́ǹjì díẹ̀ dẹ́ sí wọn mímu. So ìyàwó wọn ó ń bá àtijẹ àti mu lọ àwọn ọmọ yòókù. Òun ló wá dúró ti bàbá. Ẹ wá worú ọmọ yìí, ẹ worú ọmọ yìí kéré, ọmọ tó yẹ kó wà ní skul wà ọmọ tó bàbá. Mo fi Jésù gbẹ̀yìn gbogbo ẹni tó ń wo yìí, ẹ bá ń ṣàánú bàbá yìí, ẹ kọ́ bá ń ṣí ààrẹ náà. Màá ní kàn pé nọ́mbà wọn àti àkáǹtì wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá ran bàbá yìí lọ́wọ́. Bàbá nù bàbá yìí ṣe mí tí má ti dé màá bá wọn nínú church, màá ní bàbá yìí mi ò mọ tí mo lè ṣe fún yín torí ìtàn là kọjá yìí ó lágbára. Owó tẹ̀mí ó pè fáwọn opó tán ní pè fáwọn opó ló tún wà níbí. Ẹ bá ràn wọ́n lọ́wọ́. Màá ní kàn pé nọ́mbà wọn àtàkáǹtì wọn. Ọmọdé yìí ló máa pè é. Ẹ jọ̀ọ́ torí ọmọ yìí ẹ ti ẹ̀ ṣàánú bàbá yìí torí ọmọ kékeré yìí, ọmọ 15 years now kò lè lọ school. What class are you? SS2. O lọ school mọ̀ báyìí torí sickness bàbá. O kọsẹ́ torí sickness bàbá. O lọ school torí sickness bàbá. O lè lọ bí kankan torí sickness dádì rẹ̀. Ìyá bí ọmọ ẹ̀ ní dààmú. Ẹ bá ràn wọ́n lọ́wọ́, sọ̀rọ̀ fúnra rẹ̀ Goodness.
ẹjọ́ mi lè lọ́sùn torí tiwọn àtijọ́ àti mú kàn nira ẹjọ́ ẹ̀ṣánú mi ó yẹ kí n pé ẹjọ́ ẹ̀ṣánú mi ẹgbà mi ẹjọ́ ọlọ́run máa ràn yín náà lọ́wọ́ yín náà mo máa rán lánà ẹjọ́ iná tọ̀nà yóò ní dára ẹjọ́ ẹ̀ṣánú wa ẹjọ́ ẹ̀ṣánú wa ẹjọ́ ẹ̀ṣánú mi lè lọ́sùn ẹjọ́ ẹ̀ṣánú mi ẹjọ́ ẹ̀ṣẹ̀ mi lèmi àti dádì mi ẹjọ́ ọlọ́run yín náà mo máa rán lánà ẹjọ́ ẹ̀ta ni mọ́ mi ta lé kò sí kọ̀ọ̀kan lọ́wọ́ wọn náà ẹjọ́ ọlọ́mọ àṣàyàn yìí ẹjọ́ àwọn mi ìfẹ́ ṣaṣẹ́ mú ìdúró sí wa ẹjọ́ mi lè lọ sùn mọ́ torí tiwọn ẹjọ́ ẹ̀ṣánú mi ẹjọ́ síta láti bí wọn lọ síta ara wọn máa ya ẹjọ́ torí Ọlọ́run bẹ̀rẹ̀ ní o ẹ dákun ẹ ṣàánú mi ìlàtọ̀nà yóò ní dàrú ẹ ṣiṣẹ́ yóò ní díṣẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín Ọlọ́run á máa pèsè fún yín Ọlọ́run á fà yín lọ́wọ́ sókè àtijọ́ àti mo ní nira fún yín àti náà àti lò ní fara kò ní nira fún yín o ẹ ó máa rí ṣe o gbogbo ìdáwọ́lé yín á máa yọrí sí rere ẹ dákun ẹjọ́ torí Ọlọ́run wàhálà ìdààmú ò ní jẹ́ ti ṣe yín ẹ ṣàánú mi. Ó yá pé nọ́mbà yín nọ́mbà tẹ̀ ń lò ọwọ́ pé fóònù nọ́mbà náà kó tó pé ẹ̀ka nọ́mbà fóònù nọ́mbà yín àti ẹ̀ka nọ́mbà yín ó yá. 08029 76 73 02. Farabalẹ̀ wàá máa pèlè ẹ̀kọ́ kan ni. 080 29 76 73 02. Again. 080 29 76 73 02. Again. 080 29 76 73 02 ní phone number wọn WhatsApp number wọn ó yá pé àkáǹtì yín àkáǹtì dádì ìbí dádì lónìí ṣèbó máa wà lọ́wọ́ tiẹ̀ náà ó yá pé àkáǹtì yẹn 41 24 62 10 yes sir. Again. 41 24 62 10. Báńkì wo? Ecobank. Ecobank. Orúkọ wọn náà wà rí mẹ́. Owólabí Adébáyọ̀. Owólabí Adébáyọ̀ tún pè. 41 24 62 10 Ecobank. Owólabí Adébáyọ̀ Michael. Owólabí Adébáyọ̀ Michael. Ecobank. 41 oya o 41 24 62 10 wo ní káwọn èèyàn jọ kan ṣàánú yín. ẹjọ́ mi kò náà dàda ẹjọ́ mi kò ní ìdààmú àìlera ẹ̀ṣánú ọlọ́mọ àṣánú ẹ̀yìn náà ìnira òfowó ẹjọ́ ẹ̀ṣánú ẹjọ́ ẹ̀ṣánú ẹjọ́ tí wọ́n ní àti ẹjọ́ ẹ̀ṣánú ẹjọ́ ẹ̀ṣánú ẹjọ́ 4 years nílé tó ti wà lórí sọ ẹjọ́ ẹ̀ṣánú èmi náà lè lọ skul mi lè lọ sẹ́nu ẹjọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ ni mo bẹ̀ ẹjọ́ ẹ̀ṣánú ẹjọ́. Ayé ò ní dá wa gúnlẹ̀ o mo bẹ̀ yín ẹ wò ló ní tẹ́rẹ́ ló ní tẹ́jì ló ní ohunkóhun jókòó ẹ bá ràn wọ́n lọ́wọ́ mo fi jẹ́ èmi náà ṣe tèmi ẹ jẹ́ àpawọ́pọ̀ ká ràn wọ́n lọ́wọ́ kí bàbá yóò fẹsẹ̀ wọn rìn padà wọ́n rẹ́ lé lọ́wọ́ ni wọ́n jábọ̀ o àbí kí ẹ ṣe ẹ sọ̀rọ̀ òkè kan bẹ́ẹ̀ ni mò ń rẹ́ lé lọ́wọ́ ni mo ti jábọ́ ibẹ̀ ni mo ti jábọ́ nígàndó ẹ̀gàn ibẹ̀ ni mo ti jábọ́ níbẹ̀ mo ti jábọ́. ẹ ṣeun God bless you so tá a fẹ́ get through me direct 07054 900 751 07054 900 751 God bless you.